ẹ ṣeun. O àṣẹ ìṣàmọ̀dù. Ìbàfò, Ogun State. Èdè Ẹ̀gbá ló mọ̀ ń sọ. Ìgbà dé bí lánàá, ibi dùn gan o. Níṣe gbogbo ẹ̀dẹ̀ ń rọ́ títì. Ìgbà dẹ̀ máa dódò láàárọ̀ yìí. Ìgbà máa dódò. Ṣé àṣàdúrà gbogbo bí dùn náà? Gbogbo bí rẹ̀ dùn dáadáa. Gbogbo lóríṣà rè tó ti bí. Àti babaláwo àti olóríṣà tọrọ fún gbogbo wọn rè wà bí o. Mo kí gbogbo yín lé o, àṣẹ ìṣàmọ̀dù o. Inú aṣọ púpọ̀ o. Ẹ wálé o. Díẹ̀díẹ̀. Gbogbo adìyẹ yín náà ti kó lọ, kódà ìyàwó ti lọ. Níṣẹ́ kó wálé dúró ti ìyá rẹ̀ má bá mọ́tò lọ. Ok, arákùnrin tí mo lọ bá lẹ́ǹkan, ó ti gẹ̀gùn ṣà. So mo need láti lọ tì lára kó ba lè wálé. Torí àárín ìgboro la wà. Oríṣiríṣi èèyàn ló máa wò. Kò dẹ̀ dá kó máa gbé snap ẹlẹ́gùn. Àìsí. Ẹrí fún tọ́ Àbẹ̀ní Omidan Kórì. Thank you.